Ẹ kúrọ̀lẹ́ àsìkò ìsinmi òní. Ẹ káàbọ̀ sórí ètò àfàlọ́ kọ́mọláṣà. Àlọ́ o! Ẹ̀yin tẹ́ wà nínú ilé, ẹ ti mọ̀ bí a ti máa ń ṣe, ẹ máa wí pé àlọ́. Àlọ́ mi tòní dá lórí ìjàpá àti erin. Nígbà kan rí nílùú ìjàpá àti erin, ọba ìlú wọn ó ṣàìsàn débi wípé àìsàn yìí ó ti fẹ́ẹ̀ máa dé ojú ikú lọ. Àwọn olóyè péjú pésẹ̀ láàfin láti wá wo bí ara ọba bó ṣe rí. Nígbà tí wọ́n péjú pésẹ̀ yìí, wọ́n gbà á nímọ̀ràn pé káwọn ránṣẹ́ pé agbọmọlà tí í ṣe olórí oníṣègùn ìlú náà. Bí agbọmọlà ṣe dá ààfin, ó gbé ifá rẹ̀ jọlẹ̀. Ohun tí ifá sì sọ ni wípé àfi kí wọ́n wá erin o. Ó ní ẹran ara erin yìí òun làwọn ò fi ṣe àṣejẹ fún kábíyèsí kí ara kábíyèsí kó lè bá a yá. Ẹran ara erin kẹ̀. Kábíyèsí àtàwọn olóyè wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ronú, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọminú lórí ọ̀nà tí wọ́n gbé gbà láti rí erin. Ní kábíyèsí bá ní kí alágogo ìlú kó lọ ké sí gbogbo ìlú wá. Nígbà táwọn ìlú péjú pésẹ̀ sí ojúde ọba rán àwọn ìjòyè rẹ̀ lọ bá àwọn ará ìlú. Ó sì ní kán bá wọn sọ fún àwọn ará ìlú pé kí wọ́n sa gbogbo ipá wọn láti bá wọn wá erin eléyìí tí wọ́n fi ṣe àṣejẹ fóun. Ìgbà táwọn olóyè tí wọ́n jíṣẹ́ fáwọn ará ìlú tán, àwọn ará ìlú kára sọ wọ́n padà sílé wọn gọ́gọ́. Oníkálùkù bẹ̀rẹ̀ sí ní ronú ọ̀nà tí wọ́n ó gbé gbà láti rí erin. Nígbà ó di bíi ọwọ́ ìrọ̀lẹ́, ìjàpá padà wá sáàfin láti wá rí kábíyèsí kábíyèsí kan. Ìjàpá bá sọ fún kábíyèsí pé òun ti ṣe tán láti bá kábíyèsí wá erin eléyìí tí yóò fi ṣe àṣejẹ tára rẹ̀ yóò sì yá. Inú kábíyèsí dùn láti gbọ́ ọ̀rọ̀ yìí. Ìjàpá wá fi kún fún kábíyèsí pé kóun tó padà dé níbi tóun ti ń lọ wá erin, òun ò fẹ́ kí wọ́n gbẹ́ kòtò kan tó jìn dáadáa sẹ́gbẹ̀ẹ́ ibi tí ìtẹ́ kábíyèsí tó wà. Kán bá wọn gbẹ́ kòtò kan tó bá jìn dáadáa síbẹ̀. Ó ní kí wọ́n wá ẹní tó bá rẹwà, irúfẹ́ ẹní tí àwọn ọba máa ń lò láàfin. Ó ní kí wọ́n bóun tẹ́ ẹ lórí kòtò yìí, kí wọ́n sì gbé àga eléyìí tó jẹ́ pé ó ní kábíyèsí gangan mọ́ fi ń jókòó, kí wọ́n gbé sórí ẹní yìí tí wọ́n bá ti tẹ́ ẹ lórí kòtò yìí tán. Ó ní yàtọ̀ sí eléyìí, ó ní kété tó bá ti kẹ́fin pé òun àtẹrin àwọn ti ń bọ̀ wá sí inú ìlú sáàfin, ó ní kí àwọn ará ìlú péjọ tìlù tìfọn, kán bẹ̀rẹ̀ sí ní lu ìlù ní kíkankíkan, kán máa jó kán máa yọ̀ láti wá pàdé erin. Kábíyèsí bá lòun ti gbọ́ gbogbo àlàyé tí ìjàpá ṣe. Nígbà tó dijọ́ kejì, bí ìjàpá ṣe mú ọ̀nà rẹ̀ pọ̀ lọ sínú igbó nìyí láti lọ bá kábíyèsí wá erin. Ní kété tí ìjàpá dé inú igbó tó sì dé ibi tí àwọn erin tán máa ń jẹ sí, ó rí erin ńlá kan lábẹ́ igi tó ń gbatẹ́gùn tó ń rẹjú ní àsìkò oòrùn tó mú hàn. Bí ìjàpá ṣe rí erin, bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní jó. Àwọn mẹ́rin jọba ẹ̀wẹ̀kú ẹwẹlẹ, ó bá bẹ̀rẹ̀ sí ní jó lọ síbi tí erin wà. Ó ní kábíyèsí o. Ó ní ọlọ́rọ̀ àbẹ ti dídì níyìn ilẹ̀ sì wà kábíyèsí tí gbogbo ìlú ti ń dúró dè yín. Sẹ́yìn ò mọ̀ pọ́ba wá ti wàjà ni, ọba òru àìsàn tí ń ṣe là ọba ti padà wàjà. Nígbà wọn wá gbé fájẹlẹ̀, ẹ̀yin ni ifá mú o. Bàbá wo erin, ẹ̀yin ni ifá mú. Ìdí nìyẹn táwọn aráàlú fi rán mi wá pé kí n wá mú yín wá sí ààfin. Lẹ́rìn bá ní ìjàpá, ó dàbí pé ara rẹ̀ fà díẹ̀. Tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀, jẹ́jẹ́ mi mò ń rẹjú o, n ò fẹ́ àwàdà kankan tí ò nítumọ̀ lọ́sàn gangan. Ìjàpá bá ní òun ò ṣàwàdà. Ọ̀rọ̀ mélòó ni òun ń sọ tí èyàn mọ̀ wá bá irọ́ nínú rẹ̀? Òun tó ní nǹkan tó ń sọ. Nígbà wọ́n gbé fájẹlẹ̀, wọ́n ní ẹ̀yin gan lẹ́tọ́ lẹ́sì jù bẹ́ẹ̀ lọ láti jọba lórí èèyàn àti ẹranko. Bínú erin náà ṣe dùnú o. Ṣẹ̀wọ̀n pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí náà, erin gbogbo ìgbà ní mọ́ ń bí nínú pé wọ́n ṣe lè fi kìnìún jẹ olólàájù níbi tóun erin tóun lágbára gbé wà. Inú erin bá dùn. Erin nítọ̀ á jẹ́ pé ibi tí
òun fẹ́ gbé obì sí, obì ti padà lálẹ́ òun bẹ̀nu. A jẹ́ pé òun ò ní jọba lórí ẹranko nìkan, a jẹ́ pé tòun tèèyàn lòun ò mọ̀ ṣe àkóso lé lórí bínú erin ṣe dùn. Lèrin bá ń tẹ̀lé ìjàpá ló bá ń tẹ̀lé lọ sí ààfin láti lọ jọba. Bí wọ́n ti ń lọ bẹ́ẹ̀ ni ìjàpá ń kọrin, a ó mẹ́rin jọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀rẹ̀, erin tó dádé owó ẹ̀rẹ̀kú ẹ̀, erin tó tẹ bàtà ìlẹ̀kẹ̀ ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. Wọ́n bá jọ ń rerùn, wọ́n bá ń jó lọ sáàfin. Gẹ́gẹ́ bí ìjàpá ṣe sọ fún kábíyèsí, nígbà tó kù fẹ́ẹ́rẹ́fẹ́ kí wọ́n dé ààfin, bẹ́ẹ̀ ni àwọn ará ìlú tú jáde pẹ̀lú ìlù àtorin. Àwọn náà bá bẹ̀rẹ̀ sí ní múrin bọnu, àwọn ò mẹ́rin jọba lónìí o, àwọn ò mẹ́rin jọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. Nínú erin máa ń nù ló bá ń tàdíréke. Nígbà wọn ò dá ààfin lóòótọ́, kábíyèsí ò yọjú o, ẹ mọ́ gbàgbé kó rẹ ọba wà ní ẹ̀wù. Wọ́n ti gbẹ́ kòtò bí ìjàpá ṣe wí, wọ́n sì ti tẹ́ nílé lórí. Kódà àga tọ́ba mọ̀ fi ń jòkó ń bẹ lórí ẹní ọ̀hún. Báwọn aráàlú ṣe ń jó, wọ́n ṣe ń yọ̀, wọ́n bá ní kábíyèsí o, àkókò ti tó báyìí kẹ́ ẹ wá jòkó sórí ìtẹ́ yín kí àwọn tí yóò wúyè fún yín kán lè bá wúyè fún yín. Lèrin náà bá jókòó, ló bá ní kóun jókòó lórí àga eléyìí tí àwọn ọba máa ń jókòó sí. Bí erin ṣe jókòó sórí àga yìí báyìí, àfi wo rọ́rọ́rọ́rọ́ wò inú kòtò ni erin ti padà bá ara rẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí. Ní kété tí erin tó ti kó sínú kòtò tí wọ́n gbẹ́ kalẹ̀ yìí, bẹ́ẹ̀ ni àwọn ọlọ́dẹ ìlú ti sáré yí kòtò ọ̀hún ká. Oníbọn yìn, ẹni tí ó sa aládàá lórí, ẹni tí ó fún un ní ọ̀kọ̀. Báyìí ni wọ́n pa erin o, tí wọ́n sì mú ẹran ara rẹ̀ láti fi ṣe àṣejẹ fún kábíyèsí, débi wípé ara kábíyèsí ó padà yá. Kí lẹ̀kọ́ tá a rí kọ́ nínú àlọ́ yìí? Ẹ̀kọ́ àkọ́kọ́ tá a rí kọ́ ó ní wípé ẹ jẹ́ á máa fura nígbà gbogbo, ẹ jẹ́ á máa kíyèsára. Ojú lalákàn fi sọ́rí, ẹ jẹ́ ká máa kíyèsí ohun tó bá wà ní àyíká àti agbègbè wa. Àìbámọ̀ wọ́n lè ti dẹ páńpẹ́ kan tàbí òmíràn fún wa. Ohun kejì ni wípé ẹ má jẹ́ á finú tán ẹnikẹ́ni. Ẹ má jẹ́ á finú tán ẹnikẹ́ni, Ọlọ́run ọba nìkan ló ṣe é gbẹ́kẹ̀lé. Yorùbá máa ń sọ wípé ọ̀rẹ́ ò dínú. Ẹ má jẹ́ ká fi gbogbo inú tán àwọn ẹnikẹ́ni àbí àwọn èèyàn yòówù tí a bá pàdé. Ẹ má jẹ́ á sáré máa dára dé èèyàn, ẹ má jẹ́ á finú tán ẹnikẹ́ni. Ẹ̀kọ́ kẹta tèmi rí kọ́ nínú àlọ́ yìí ni wípé ṣé ẹ rí ohun téèyàn bá mọ̀ jẹ ni ó padà pa. Torí pé ó ti máa ń wà nínú èrò erin láti ṣàjọba, láti ṣàdépò ọba. Ibẹ̀ náà ni ọ̀tá padà gbà mú. Ohun téèyàn bá mọ̀ jẹ, téèyàn ò bá fi ìkíyèsára kún, ohun yẹn ó lè padà ṣokùnfà ikú fúnrú ẹni bẹ́ẹ̀ lọ́la tàbí lọ́jọ́ iwájú. Mo gbàdúrà pé ẹ̀mí ìkíyèsára, ẹ̀mí ìfura àtorí ọ̀fẹ́ tá a fi ní tá a mọ̀ lépa nǹkan tí ò nítumọ̀ kan sáá débi pọ́pùtà ó padà wá tara bẹ̀ mú wa. Ọlọ́run ọba Elédùmarè yóò fi jíǹkí gbogbo wa. Kò ní jù báyìí lọ lórí ètò Àfàlọ́kọ́mọlásà fún tọ̀sẹ̀ yìí. Mo lérò pé ẹ ti rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́ nínú àlọ́ tọ̀sẹ̀ yìí. Ìpàdé wa tún di lọ́jọ́ mẹ́jọ lórí ètò yìí. Ẹ má gbàgbé Olúwatóyìn Ayọ̀olúṣọlá yín náà lórúkọ tèmi ń jẹ́. Ògbómọ̀ṣọ́ níbẹ̀ ni wọ́n ti bí mi, níbi tó ti ń jẹ ká kan tó fẹ̀ kan yan gan lè. Bí ẹ ti ń wò yẹn ẹ tẹ láìkì, tẹ ẹ bá gbádùn rẹ̀ tẹ láìkì, ẹ gbádùn rẹ̀ tẹ share, káwọn ẹbí, àwọn ará, àwọn ọ̀rẹ́ yín, àwọn ojúlùmọ̀ yín náà káwọn náà lè láǹfààní láti wò lórí Facebook page tàbí other social media handles ti yín náà, àti láti ṣe kóríyá fún Olúwatóyìn Ayọ̀olúṣọlá. Ẹ̀yin ò tí subscribe, ẹ tẹ subscribe, ẹ fi ń ṣe kóríyá fún mi náà ní. Ìpàdé wa lórí ètò Àfàlọ́kọ́mọlásà ó tún di lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run Elédùmarè. Àmọ́ ṣá o, kó tó di lọ́sẹ̀ tó ń bọ̀ wọ́n ní ire o, ire kàǹkà.